gbogbo ẹ̀ ló wà nílẹ̀. Egbògi ọfà inú ara, a ní egbògi ọfà tó jẹ́ pé tinú ara, egbògi ọfà tó jáde sí ara gangan fúnra àbí tinú, gbogbo ẹ̀ ló wà. Egbògi ọfà wà nílẹ̀. Ọfà ní kó tàyàn lọ́fà tó dẹ̀ rí pé kinní yẹn wà lára ẹ̀ kó tètè pè fún tiẹ̀ kíákíá. A ní egbògi ọfà. A ní egbògi fún menstruation tó cease. tó bá experience menstruation tó jẹ́ pé ó cease, egbògi wà nílẹ̀ fún kó o tètè pè kíákíá. Egbògi ẹ̀ wà. Gbogbo tó bá máa gbà ní menstruation tó cease, tó bá ti ní ìgbàgbọ́ ó máa ṣiṣẹ́. Kò sí èyí tó wà nínú àwọn egbògi wa tí kò ṣiṣẹ́. Kò sí èyí tó wà nínú ẹ̀ pátá. Àwọn èèyàn kan sára sí. Kò sí èyí tó wà nínú àwọn egbògi èyí tá a dárúkọ yìí tí kò ṣiṣẹ́. Tó bá ti ní ìgbàgbọ́ nínú ẹ̀, wàá rí wípé rere ni Olúwa. A ní egbògi tó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ fún kòkòrò tó wà nínú ọyàn. Kòkòrò inú ọyàn, a ní egbògi tó ń ṣiṣẹ́ fún. Ó rí wípé o fọwọ́ tẹ ọyàn ẹ, omi ń jáde níbẹ̀. Ṣọmúròrò, a ní egbògi tó ń ṣiṣẹ́ fún ṣọmúròrò. O fọwọ́ tẹ ọyàn gẹ́gẹ́ bí obìnrin, o wá pé bóyá fọwọ́ tẹ omi ń jáde níbẹ̀. Ẹlòmíì gan kò ní fọwọ́ tẹ. Ó kàn lè jẹ́ wípé bí ọkùnrin ló máa fẹ́ máa fi ọyàn ẹ̀ ṣe tẹ́ pé àdéhùn tó bá ti ń fà, ọkùnrin yẹn á máa fa omi. Ó lè ṣe ìdènà fún ọ̀rọ̀ ọmọ bíbí o. Ṣọmúròrò torí yẹn ó lè ṣe ìdènà fún ọ̀rọ̀ ọmọ bíbí. Òun experience ẹ̀ tètè pè. Egbògi ẹ̀ wà nílẹ̀. Tó o bá ti gbàgbọ́, àwọn tó gbàgbọ́ àwọn ni kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí line wa 080 22 04 0950 080 22 04 0950. Àwọn tó bá gbàgbọ́ àwọn ni kí wọ́n mẹ́sẹ̀jì wa lórí workshop wa. Egbògi ṣọmúròrò wà nílẹ̀. Egbògi kòkòrò inú ọyàn ó wà nílẹ̀. Ó wà nílẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́. Àwọn tó bá gbàgbọ́ ó máa ṣiṣẹ́ fún wọn. Egbògi kòkòrò inú ẹ̀jẹ̀, egbògi kòkòrò inú ẹ̀jẹ̀, egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ òun náà wà nílẹ̀. Egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ sample ẹ̀ nìyí. Òun lórí ẹ̀. Àwọn kòkòrò tó wà nínú ẹ̀jẹ̀, egbògi ẹ̀ wà nílẹ̀. Egbògi nọ́run òun náà wà nílẹ̀. A ní egbògi nọ́run ní ilẹ̀. A ní egbògi ara ríro. O notice pé ara ń ro ẹ́, o ò fẹ́ lo àwọn nǹkan tí èyìnbó tó ti ń lò tẹ́lẹ̀. A ní egbògi ara ríro. A ní egbògi afàtọ̀ tí àtọ̀ ọmọkùnrin ò bá kójú òṣùwọ̀n dáadáa, tí kò fà dáadáa, egbògi afàtọ̀ wà. A ní egbògi fún ìdí yíyọ. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí tán ní àwọn tí kinní yẹn ti yọ nídìí àwọn rí, táwọn ti lọ gé. Àwọn ò tó ìgbà tó wá gé tán, àwọn ò wá lè bá obìnrin ṣe dáadáa. Má gé o, má gé. Egbògi ẹ̀ wà. Ohun tá a máa ń sọ fáwọn èèyàn nìyẹn. Tó o bá ṣáà ti gbà á gbọ́, ó máa ṣiṣẹ́. Egbògi ìdí yíyọ wà. Egbògi ìdí yíyọ ó wà. Egbògi fún cancer of everywhere, either for breast. O la pè ní kòkòrò inú ọyàn lẹ́ẹ̀kan. Cancer for anywhere. Egbògi ẹ̀ wà tó ń ṣiṣẹ́. Àwọn èèyàn dẹ̀ ń padà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Egbògi ikọ́ mo bá ń wúkọ́, either ó lọ́wọ́ ayé nínú ni àbí natural one. Ikọ́ anyone tóun kò lè jẹ́, egbògi ẹ̀ wà. Egbògi àrùn inú ara, àrùn inú ara, egbògi ẹ̀ náà wà nílẹ̀. Kó o tètè béèrè oyún láwọn àrùn kan lára tó ń ṣiṣẹ́ nínú ara ẹ̀. Egbògi ẹ̀ wà tó dẹ̀ ń ṣiṣẹ́ tó múnádóko gidi gan. Egbògi diabetes náà wà nílẹ̀. Òun lórí yìí tó ń ṣiṣẹ́ gidigidi gan. Diabetes oríṣiríṣi mẹ́ta, type 1 type 2 type. Egbògi anyone oríṣiríṣi mẹ́ta ẹ̀ la ṣe sílẹ̀ tó dẹ̀ lè kojú diabetes tí wọ́n ń fèsì yẹn. Egbògi diabetes wà. A ní egbògi ẹ̀ tó ń ṣiṣẹ́.
àṣì oríṣiríṣi ẹ̀mẹ́ta tó lè kojú ohun tí òun fèsì yẹn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ló ń ọ̀dà ẹ̀ ní àti gbogbo ibikíbi. Má wọ̀rì, gbogbo ibikíbi tó bá wà òun ni product wa tó lè wà bá ẹ bẹ̀. DHL wọ́n ti ṣe débi wípé gbogbo ibikíbi tó bá wà, ìlú tó bá wà, wọ́n ṣe débi pé àwọn máa ń gbé product wa dé iwájú ilé àwọn èèyàn ni. So therefore ìwọ kọ order fún tọ̀dọ̀ tiẹ̀. A ní egbògi yẹn, egbògi low sperm count wà, low sperm count òun lórí yìí, egbògi ẹ̀ nìyẹn.